àǹtí ṣeun ó fẹ́ dàárín ẹ̀gbọ́n mi àti bọ̀dá Abbey rú. Mo fún ọ̀rẹ́ mi ní nọ́mbà bọ̀dá Abbey, mo ní kó bá wọn chat. Ọ̀rẹ́ mi àtijọ́ sọ̀rọ̀, ọmọ school mi ni. Mo explain àwọn kọ̀ọ̀kan fún un, so náà lẹ́nu pé no, make sense now, kí ni kan. Jealous type, I don't know what came over me. Mi ṣàkọfẹ́ rí wọn papọ̀ ni. Before you know it, ọ̀rẹ́ mi chat wọn, ó bẹ̀rẹ̀ pé ṣé wọ́n ní relationship, wọ́n náà wọ́n ní relationship, pé àwọn ní ẹni táwọn fẹ́ but fòun ṣe nǹkan tó serious bẹ́ẹ̀. So mo ti feel bad, but ọ̀rẹ́ mi ní kí n ṣáà calm down, kí n má ti jẹ́ kí wọ́n mọ̀, so that I lè get what I get. Okay, ọ̀rẹ́ mi before you know ṣá, ọ̀rẹ́ mi àti wọn ọ̀rọ̀ wọn wọ̀, ó lọ rí wọn ọ̀nì náà, nǹkan tó fẹ́ lọ rí wọn ó sọ fún mi pé àwọn fẹ́ lọ meet ara wọn, wọ́n meet ara wọn, wọ́n jọ sọ̀rọ̀, bọ̀dá ìgbéjáde ní mo ṣe evidence náà, picture ní ìbẹ̀ jẹ́ picture kìdíkọ̀ ó nínú oníkìní sùúrù. Aṣọ́rẹ́ mi ti fall in love pẹ̀lú bọ̀dá Abbey. Aṣọ ti fall in love pẹ̀lú bọ̀dá Abbey. The next thing, gbogbo bó ṣe ń lọ mọ́ kò jẹ́ kí n mọ̀, àárín wọn mi ò mọ̀ mọ́. Gbogbo bó ṣe ń lọ láàrin wọn, ọ̀rẹ́ mi ò jẹ́ kí n mọ̀ mọ́. Tí máa bí lè kí báwo ni bọ̀dá yẹn, á ní wọn dáhùn chat jàre kí má dá wọn lóhùn. Wọn dáhùn chat ẹni tó okay, picture tó wà lọ́wọ́ ẹ̀ send ẹ̀ sí mi, mo fẹ́ lò. A ní kí n fi pé òun ti delete ẹ̀ jàre pé ẹ̀mí òun kò má ṣe nǹkan bẹ́ẹ̀ mọ́. Ọkọ sister mi dẹ̀ máa wá sí school wa. Wọ́n wá sí school wa. Kò ní jẹ́ kí ìyẹn boyfriend wọn wá sí àwọn ọ̀gbẹ́ wọn tí ì fẹ́ra wọn. Wọ́n wá sí school wa. Èmi ò ní mọ̀, èmi ò ní ṣe wọn kan. Àṣé ọ̀rẹ́ mi ẹ sọ fún ọ̀rẹ́ wa kan wípé òun dá kí bọ̀dá yẹn o, bọ̀dá yẹn wà hot gan, tó bá rí wọn, bọ̀dá yẹn hands gan o, pé kíní kan pé bó ṣe wà ní táwọn ti gbéṣẹ́ ara wọn o, òun gbádùn ẹ o, òun lè filẹ̀ o. Bọ̀dá yẹn ti kúrò nílé wa, wọn ò gbélé wa mọ́. Wọ́n ti lọ ṣiṣẹ́ ní Ìkẹjà, wọn ò gbọ́dọ̀ wa mọ́. Kí ni òun gbádùn wọn, òun ṣe gbá kan o. Ìyẹn ló wá sọ fún mi pé o gbọ́, o fún yàn nọ́mbà ọkọ sister ẹ̀, wípé ọkọ sister ẹ̀ ti bá ẹ lájọṣepọ̀ ní rárá o. Àdó ní ọ̀pọ̀ rí pé mo á explain bí ẹ bó ṣe jẹ́ fún yẹn ní pé mi ò dáa, bọ́lá ní o kì í ṣèyàn gidi. Ó ń ṣèyàn gidi. Ó ṣe máa fi rú ó ti ẹ fẹ́ mi dẹ́ hey God, ó fẹ́ mi dẹ́ ọkọ sister ẹ̀ ń ṣe ẹ̀wọ̀n Ìgbò ló fi dẹ́ ọkọ sister ẹ̀. Ó dẹ̀ ti ń bẹ gbé àkèrè gbogbo ní campus ní ìsìnkú ìwà àti ọkọ sister ẹjọ́ ń fẹ́ra yín, sister tó gbà mí lọ́wọ́. Rárá àfẹ́ra wa lọ́ máa sọ̀rọ̀ gbé pé ẹ̀fẹ́ra yín gbà yín. Mi lọ bá Uche yẹn pé ṣé wọn kò wọ ò dáa, ò ṣe kíní kan, ṣé wọ́n tọkọ sister mi ẹ ti ń fẹ́ra yín, ẹ ti ń ṣe gbogbo ẹ̀, ó wá jẹ́ kí n mọ̀, ó ṣe kíní kan, ó ní kí ló tó máa jẹ́ kí o mọ̀, kí ló kàn ẹ́ pẹ̀lú yẹn, ṣebí life òun ni. Life ẹni, you are a wicked friend, you are not a good friend. Àǹtí ṣeun bí màá ti ń ṣe dàrú nìyẹn. Mo bá mú ìbádélé, mo bá sọ fún sister mi pé kó bèrè lọ́wọ́ bọ̀dá Abbey pé ta ló ń jẹ́ Uche, ta ló ń jẹ́ kó bèrè lọ́wọ́ ta ló ń jẹ́ Uche bí Uche. Wọ́n ní òkè wọn máa bèrè lọ́wọ́ wọn pé kí ló ti ń bèrè bẹ́ẹ̀, ẹ kò bèrè lọ́wọ́ ọkọ yín bẹ̀rẹ̀ bọ́ ẹ kan Abbey ni o bó ṣe kú wọlé bó tẹ́yìn máa pa yín lẹ́kùn ẹ̀ kí n gbọ́. Àwọn náà bá lọ bèrè pé Abbey ó ta ló ń jẹ́ Uche, bá ní má dá lóhùn ọmọ kan, ó ní òun rí nọ́mbà mi kíní kan, adúgbò ṣá, ó sábà máa mi chat pé dúró àbí àbúrò ló fún nọ́mbà mi, àbúrò fóònù àbúrò ló ti mú nọ́mbà mi. Bí bọ̀dá Abbey bó ṣe block Uche yìí, wọ́n block tẹ́fẹ́tẹ́fẹ́ gbàtọ̀ block ẹ̀tọ̀ torí bọ̀dá Abbey like àǹtí mi, wọ́n fẹ́ fẹ́ ni. Uche ló gbé rẹ̀ wá, bọ̀dá Abbey ò mọ̀ pé tóbi máa gbé rẹ̀ wá pé àmì ò ṣe kọ̀ọ̀kan bọ̀dá Abbey o, wọ́n á ṣe o. So time yẹn ọ̀rẹ́ ṣáà lọ yáwọn yàrá máa ṣá Uche ṣàbẹ̀mí àti Uche àṣàjọṣe ọ̀rẹ́ mọ́, ó jẹ́ ìṣòro ọjọ́ kiri kò campus problem ayé ẹ̀ nìbọn wọn tí wọ́n jọ nǹkan tí mo ṣàfẹ́ ṣe mi ò rí ṣe, so nǹkan tí mo fẹ́ sọ bẹ́ẹ̀ ni àwọn méjì ṣàfẹ́ra wọn. Bọ̀tá tí wọ́n ṣe wedding o, wọ́n lọ sí registry, wọ́n ṣe dájú mi náà wọn ò fẹ́ pariwo, àwọn ò lọ sí family house pé kọ́ ṣe ní ibi tá à ń gbé náà, àwọn náà dẹ̀ ti ń kọ́lé wa sí Sango ọ̀tàdà wa ń kọ́lé wa sí. So aṣáájú ti marriage àǹtí mi bla 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 kò sígbà yẹn àwọn náà kó lọ Sango. Bọ̀tá tí mi bímọ, èmi tí wà lórí dé ń gbà yẹn, wọ́n ní kí n lọ síbẹ̀ kí wọ́n sọ èmi ti gbé ẹ̀mí kú ń bẹ̀.
so mi àti bọ̀dá bè àkọ́jọ́ máa lọ náà máa ní oṣù wa kò sí ọ̀kan láàrin wa mi dẹ̀ lépa wọn ti fẹ́ra wọn gbé so gbàtí bíi àti máa bímọ mo wá bá wọn gbé bá wọn kó nǹkan wá láti kìíní wọn wá pè mí wọn ní pé ọkọ àwọn máa gbé mi ní bus stop ọkàn dé wá gbé mi akẹ́rù síbẹ̀ yẹn ó ti di bí gẹ́ o ààrẹ tọ̀ fún mi kí n rí mi ní ìṣẹ́ rí mi ni no àwọn òrí mi báyìí rí o kíní kan in fact ó ti big gan ó wá hot flag má kan mo ní ẹfí mílẹ̀ jàre tọ́jú ọ̀gbẹ́ aṣáájú sọ̀rọ̀ àwọlé ẹgbẹ́ mi nǹkan lọ́kàn mi èmi ṣe normal deal sí mi gẹ́gẹ́ bí àbúrò ìyàwó tí má jí má bá wọn ṣe kí mọ́mí náà wá o but wọn ò dúró torí dádì mi wọ́n lọ sílé padà so bó táìmì àsìkò lọ sáìtì tó fi bímọ so àwọn àpò dádì wà nílé wọn fi àwọn àtàwọn àbúrò mi ọkùnrin méjì yẹn wọn fẹ́ fún wọn sílẹ̀ ṣe pípẹ́ àǹtí mi àwọn ní first born èmi second born àdáhùn àbúrò ọkùnrin méjì lọ́wọ́ àwọn wà ní ọ̀dọ̀ ẹ̀kọ́ wà ní secondary school kí tó wà ní primary school nígbàtí àjọ wà ní ibẹ̀ yẹn tí wà tẹ̀lé kó dé Sango ìkan wà ní secondary school ìkan tẹ̀ ti jáde tó nà wá admission so èmi wà ní school so on the norms àjọ máa ń lọ àjọ máa ń ṣe àǹtí two bed ni wọ́n gbé òun ní yàrá tèmi bá dé bá wọn ṣe gbogbo ẹ̀tàn àwọn yàrá mi lọ so ìgbà míì wọ́n máa pè mí tó bá dé òru yẹn màá lọ dúró sí mi ìgbà máa ní pé kí n sùn táwọn káwọn lè bó tó ọmọ yẹn bá ń ké lóru kò jẹ́ káwọn sùn so èmi máa gbọ́mọ yẹn ọkọ náà máa gbé ìmọ̀ àtọkùn jẹ́ máa pẹ́ẹ̀sì ọmọ lóru èmi ò díyàn kan rò sí wọn kíní kan wá di ọjọ́ kan èyí tí mo ti ń pẹ́ẹ̀tì ọmọ náà ni àṣàjọ pẹ́ẹ̀tì ọmọ ìgbà tó ọmọ yẹn sùn tọ̀ ọmọ yẹn sùn àwọn náà jókòó àwa jọ ń sọ̀rọ̀ wọ́n ní pé ọ̀rẹ́ mi Uche yẹn bó tiẹ̀ pa àwọn oníjẹ́ òun báyìí wípé ó fi nọ́mbà mi pa wọ́n ní kíní kan mo láti kó mọ̀ pé èmi ni mo rán lédi yẹn wá ń gbà yẹn pé mo ní ẹwọ gba ẹmọ ń jàre gba tí wọ́n ní kò sọ fún mi náà lóòótọ́ náà Bọ́láńdé ṣé ọ̀yàn náà nígbà yẹn káàdì mo sọ pé mo fẹ́ wàá fẹ́ mi ní tó tẹ̀ ń béèrè pọ́ìsàn lọ́wọ́ mi ṣé máa fẹ́ ìyẹn ti lọ má béèrè lọ́wọ́ mi àwọn kọ́ni káwọn béèrè lọ́wọ́ mi pé ká nígbà yẹn àwọn sọ pé àwọn fẹ́ mi tí àwọn ò fẹ́ gbọ́n mi ṣé máa fẹ́ àwọn mo ní àṣàtìgbà yẹn o máa fẹ́ yín torí mo láìkì yín bọ́ nísìnyí kọ́ mọ́ nísìnyí ti báwo ọkọ sísítà mi ní nísìnyí ò láìkì mi mọ́ rárá orí tì mí gan mi ò rétí yín ìbọn ọkọ sísítà mi ní so I can't say that for now pé mo láìkì àbí mi láìkì no naturally mo láìkì ibi ọkọ sísítà mi like me okay fine the first day tí mo kọ́kọ́ kiss ẹ báwo ló ṣe feel tí mo fi ibi tí báwo ilẹ̀ mi bá mo ṣe feel ẹ stop jàre ẹ wò ọmọ yín ti sùn ẹ má wo yàrá lọ ìyàwó yín sùn ọmọ yín sùn èmi ni wọ́n ní kí wá jókòó kí ló kẹ̀mí pẹ̀gbà tí ẹjọ́ ń fúnra yín lóyún ṣé mo wà bẹ́ẹ̀ ni ẹ má ní mi lára mo fẹ́ wo yàrá mi lọ wọ́n kọ́ fà mí padà ni wọ́n fẹ́ mi padà báyìí wọ́n kọ́ kọ́ ìbọn mi lẹ́nu mi wọ́n bẹ̀rẹ̀ sí kí sí mi gidigidi gan mo kò tí wọ́n dànù ní stop down àrùn innocence wo nìyẹn ẹ ti bẹ̀rẹ̀ sí kiss mi ṣé tí àwọn ìbàdàn bọ́sítà ń kọ́ no ìwé lè ṣerúkọ bẹ́ẹ̀ yẹn o àrùn nonsense wo nìyẹn ẹ stop ẹ èmi ni mo ṣe nonsense ẹ nà nonsense lè ṣe yẹn náà tí kò kí àwọn yẹn máa lọ gbọ́ ní sí pé ẹ̀ ń kiss mi bí wọ́n ṣe kó kí àwọn yẹn fẹ́ ẹ̀ ṣé wò fẹ́ sọ fún mi no ẹ stop ẹ ọkọ sister mi ni so just remain my sister's husband mi ò fẹ́ wàhálà mi ò fẹ́ attachment kankan o ò fẹ́ wàhálà are you sure you don't want wàhálà okay wà tí mò ń kí sẹ kí ló tó tì mí dànù kí ló tó fọ mi kí ló tó pariwo mo tì yín náà that is ṣé wọ́n máa ń tì yín nìyẹn ìwọ tó ń sọ báyìí tó ń twist bó ṣe ń twist yẹn gan tó ń dùn mọ́ mi sí ni ẹ stop bùdá bẹ́ẹ̀ stop òun náà ni wọ́n ṣe fi obìnrin lásánlásán dẹ́yìn ẹ̀jẹ̀ fọ́ ó ṣe máa fobìnrin dẹ mí ọkùnrin ni mí òun fobìnrin dẹ mí okay tí ẹ dúró I will not kiss you again I just want to ask you some question irú question wá jókòó àti èmi náà jókòó àwọn ọjọ́ sọ̀rọ̀ okay mo ní ọmọ yẹn ó ní ọmọ ti sùn fílẹ̀ sórí àga tó sùn bó ṣe dàdé àga yẹn má fọ ọkàn wọn jọ pé inú wọ̀ ni ẹ àwọn gbọ̀nyún mo ń gbọ̀nyún fẹ́ lọ sùn mo ń gbọ̀nyún okay ká ní bó ṣe wà nígbà yẹn èmi àti ẹ bóyá àwa bára wa lájọsọpọ̀ nígbà yẹn báwo lè ṣe máa feel ìgbà tí mo jọ end up fẹ́ sister again mo ní láéláé ẹ tẹ̀lé fẹ́ sister mi kò máa sọ fún wọn kò sí nǹkan tó fẹ́ sọ fún sister ìgbà yẹn tó fẹ́ gbọ́ ọ sister náà lè fọ́ fún mi àwọn náà mọ̀ nǹkan tó lè fọ́ fún yín ṣé báwọn tó fọ́ fún yín ló fọ́ fún yín èmi ò fọ́ fún yín
ó fọ́ fún mi kì ìwọ tó ń bẹ́ mi gbà yẹn pé kí n ká ní mo fẹ́ ṣe normal nígbà yẹn ṣé mi ní ṣe ni ẹ gẹ́ta.